Hello everyone, welcome to another video on Learn Yoruba Online. In this video, I'm going to be using some real life scenarios to teach you the Yoruba language, so follow me. Mò ń jẹun, mò ń jẹun. À ń jẹun, à ń jẹun. À ń jẹun, à ń jẹun. Mò ń gbálẹ̀, mò ń gbálẹ̀. Mò ń gbálẹ̀. À ń gbálẹ̀, à ń gbálẹ̀. Mò ń wo tẹlifíṣàn, mò ń wo tẹlifíṣàn. À ń wo tẹlifíṣàn. À ń wo tẹlifíṣàn. À ń wo tẹlifíṣàn. Mò ń kàwé, mò ń kàwé. À ń kàwé, à ń kàwé. Mò ń mu omi, mò ń mu omi. À ń mu omi, à ń mu omi. Mò ń fọ abọ́, mò ń fọ abọ́. Mò ń fọ abọ́. Mò ń ṣan ọwọ́, mò ń ṣan ọwọ́. Mò ń ṣan ọwọ́. So that's it everyone. I hope you enjoyed the illustration. For more videos like this, kindly follow, share and subscribe. Thank you very much.